ṣẹ́rí tẹ́ bá wo gúrùpù àwọn mọ́nímọ́ní. Ẹ kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa, ṣé ẹ ti wá nǹkan fìdílé? Tí ẹ bá ti wá nǹkan fìdílé ní báyìí, ẹ fìdílé nǹkan tàbí kí ẹ wá nǹkan fìdílé. Bí ẹ ṣe máa gbóhùn tí Lizzy Anjorin sọ nípa Fúnkẹ́ Akíndélé nínú fídíò yìí. Lizzy Anjorin sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Fúnkẹ́ Akíndélé. Ó sọ ọ̀rọ̀ nípa ìwà tí Fúnkẹ́ Akíndélé ń wù. Ó sọ̀rọ̀ nípa bí Fúnkẹ́ Akíndélé ṣe ń ṣe nínú indọ́sítírì àti ìdí tí Fúnkẹ́ Akíndélé ò sì lọ sí ìgbéyàwó Priscilla ọmọ Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa kálọ bẹ́ẹ̀ ò ṣe máa gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gan. Ó sọ̀rọ̀ nípa bàbá Ìjẹ̀ṣà, ó sọ̀rọ̀ nípa Mohbad, ó sọ̀rọ̀ nípa Very Dark Man, Fọlá Tinubu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa kálọ bẹ́ẹ̀ ò ṣe máa gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. Àwọn Fọlá wọ́n ti zoom, tẹ́ bá wo kákọ̀sí wọn dúró wípé gbogbo ẹ̀dá tó bá ti ṣoríire àwọn màmá bàjá. Ṣé rí gbogbo ẹ̀dá tó bá ṣoríire la máa ń pè ní ruling party. Kò kí ń ṣe politics nìkan la máa ń pè ní ruling party. Mo ń bọ̀. Mo fẹ́ clean ojú kámẹ́rà yìí. Ṣé ń gbọ́ mi o? Ẹ gbọ́ mi dáadáa o. Kò kí ń ṣe àwọn politician nìkan là ń pè ní ruling party o. Bí bàbá Ìjẹ̀ṣà ṣe wà yẹn ó ní fan base ẹ̀. Bí bàbá Mohbad ṣe wà yẹn ó ní fan base ẹ̀. Bí Mohbad ṣe wà yẹn ó ní fan base ẹ̀. Bí Very Dark Man ṣe wà yẹn ó ní fan base ẹ̀. Lizzy Anjorin ní fan base ẹ̀. Sórí ẹni ẹgbẹ́ tó bá ti kóra wọn jọ ó dàbí nǹkan tó ṣẹlẹ̀ sáwọn onítíátà last year. Sórí àwọn abatẹnijẹ́ yìí wọ́n rí wípé èyí tó jẹ́ wípé òní fíìmù ẹ̀ máa ń tà jù wọ́n rí wípé kò kí ń tọ́jà, kò bá ruling party jà, even gbà tó ń contest kò bá ruling party jà, gbogbo bọ́n ṣe bú tó kò bá wọn jà. Ẹ lè rí kó jókòó kó dìdì lọ báyàn, ẹ dẹ̀ ní rí kó update kó ní òun máa gbé ẹsẹ̀ òun léèyàn lẹ́yìn. Ìyẹn èyí tí fíìmù ẹ̀ máa ń tà jù yẹn láàrin gbogbo wọn. Ó mind business ẹ̀, kò ń ṣèkà, kò ń gbà tèèyàn jẹ́. Wọ́n dẹ̀ ti mí ní ẹ̀, mo ti sọ̀rọ̀ ní last year November sí December or around October mo sọ̀rọ̀ yìí. Wọ́n ti mí ní ẹ̀ báwọn gbọ́dọ̀ bá títí ẹ̀ jẹ́ pé because òun nìkan lórúkọ ẹ̀ máa ń rè tí gbogbo àwọn bá ti ṣe nǹkan o òun nìkan lọ́jẹ̀ máa ń tà. Kí náà wá ṣe fún? Wọ́n mọ̀ pé Fọlá ní enough enemy. Wọ́n dẹ̀ mọ̀ pé Fọlá ní enough àbìlú lára. They knew. Ṣé rí nígbà tó ń gbé Fọlá lọ ẹ rò pé mi non spite? They are not spiting me. You don't get it. I keep telling you guys. They are not spiting me. Wọ́n kàn trigger gbogbo àwọn èèyàn ńláńlá nínú society against èyí tí fíìmù ẹ̀ máa ń tà jù. Because àwọn tó gbé Fọlá lọ, ṣé material tó hà di value mọ̀ ní Fọlá? Ṣé material tó ṣoore fún wa nílẹ̀ Nàìjíríà, nílẹ̀ Yorùbá ní Fọlá? Ṣé material tí èèyàn kan lè fi tọrọ ọmọ, tọrọ ìyàwó fún ara ẹ̀, fún ọmọ ẹ̀, fún ẹbí ẹ̀, ṣé òun ní Fọlá? Fọlá is a condemned material tó jẹ́ pé tí wọ́n bá ti rí mú ẹ, you are a gunner in the society. Ó ti ẹ̀yin nǹkan tí mi sọ. Ṣẹ̀wárí àti Fọlá àtàwọn tó ń gbé kiri, they are condemned materials tó gbọ́dọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ní society. The moment tí ayé bá ti rí ẹ pẹ̀lú wọn, you will be in trouble. Àwọn máa fẹnu pọ́nra wọn lé, àwọn ti ṣoríire o, àwọn ṣoríire, àwọn ralé, àwọn ra mọ́tò, àwọn ti ṣoríire, ráwọn tó ṣe gbá. Àwọn tó ganu sí gay list tí Gistlover post lórí page níbo lọ́pọ̀lọpọ̀ wọn wà lẹ́ni. Ṣé who is Rísí Ọmọ́tọ́ṣọ̀?
ṣé èèyàn wa ni rí sí ọmọ tọ̀ṣọ̀ àbí kí n gbá blocking. ẹ gbọ́ mi dáadáa, ẹ gbọ́ mi kẹfẹ́ tí balẹ̀. Ohun tí mo ṣe bínú sí Yashi àtàlánà nìyẹn pẹ̀lú ṣé òtò ṣe. Tó bá jágbàlagbà, tó bá bímọ, o gbọ́dọ̀ pay attention sí social media. Pay attention in a spiritual way as àgbàlagbà tó jẹ́, not in a physical way. Gbogbo àgbáyé lè parapọ̀ kan máa porúkọ ẹ̀. Wọ́n porúkọ Tinubu. Gbogbo Yorùbá ló gang against Tinubu. Ṣé yẹn ni kó máa wọlé as president? Ó wọlé tí ò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. So ganging against one person, òun kọ́ ni problem. Gbọ́ mi nǹkan tí mi sọ. Àwọn tí wọ́n lọ ganu sí àtẹnu gay list tí Gistlover post ní bòóná wà lẹ́nu. Ẹ rí pé ìyá àbèjì yẹn ó ti rí wòlíì tí wọ́n ti sọ fún wípé gbé ẹrù ẹ, because tó bá jẹ́ pé ó wà níbi àpèjẹ yẹn ni ó máa wà lọ́dọ̀ ẹgbẹ́ ẹlẹ́yẹlé ni o. That would have been a final downfall. Ṣé ẹ rántí pé wọ́n ti kọ́kọ́ gbé rí nínú lockdown òun àtọkọ ẹ̀ nígbà yẹn? Ṣé ẹ rántí tí wọ́n gbé tí wọ́n ṣe gbogbo kinní yẹn fún òun àtọkọ ẹ̀? Ẹ kò rò pé Lizzy jókòó síbi Lizzy ń sọ̀rọ̀. Ẹni tá a bá ti sọ pé ó máa ṣoríire ló ń fẹ́ràn Lizzy, ló ń gbọ́rọ̀ Lizzy. Ẹni tá a bá ti kọ́ pé ó máa ṣoríire, ṣorí ìta bá ti kọ́ pé kò ní jẹ́yàn, a ní kí ni ń wí, a ní go and have rest. Now ibi tí mò ń lọ lélẹ̀, irú material wo ni Fọlá àtàwọn tó ń gbé kiri jẹ́? Number one, téèyàn bá ṣe party as a politician tí mo jẹ́, kí n má bàa fura pé mo ń bẹ ẹja. Of course mo lè attend event ẹ kí n má bàa fura sí ẹ, but that does not mean pé o ní jẹgbà, o máa jẹgbà. That is how they behave in political world. I've been a politician right from primary school days. It takes a political minded person to become a class captain. Ṣé ń gbọ́ mi? Now, nígbà tó wá di last year yẹn, wọ́n wá gbé Fọlá, wọ́n gbé lọ bá èyí tí ọ̀jẹ̀ máa ń tà nínú wọn, wọ́n gbé lọ bá. Àwọn kọ̀ọ̀kan kó attention ẹ̀, wọ́n kọ́kọ́ lọ sí party kan, ó mọ̀ọ́mọ̀ tẹ́ bá wo bọ́n